Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí wa. Sinimá tí a mú wá sí etí ìgbọ́ yín lénìí òun ni sinimá tí a pe àkọlé rẹ̀ ní Owó Ègún. Sinimá yìí jẹ́ sinimá tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde láti ọwọ́ olólùfẹ́ wa ẹni tí a mọ̀ bí ẹni mowó Yétúndé Barnabas. A dẹ̀ ti mọ̀ wípé gbogbo iṣẹ́ tí ó wá láti ọwọ́ Yétúndé Barnabas iṣẹ́ tó jẹ́ wípé àwòyanu ni. Sinimá yìí jẹ́ sinimá kan tí ó jẹ́ wípé ọ̀rọ̀ Yorùbá tí ó bá lọ tí Yorùbá sọ wípé oore níwọ̀n. Lóòótọ́ oore níwọ̀n ṣùgbọ́n wọn ò ní á má ṣe oore, ṣùgbọ́n tíyàn bá máa ṣe oore kí ó ṣọ́ oore ṣe. Ẹ lọ wo sinimá Owó Ègún yìí kí ẹ wo ohun tí ó ṣẹlẹ̀ sí aṣoore àti ẹni tí wọ́n ṣe oore fún. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ni wọ́n kópa nínú sinimá Owó Ègún yìí. Nínú sinimá yìí ni a ti rí Yétúndé Barnabas fúnra rẹ̀, a rí Mide Fúnmi Martins, Abíọ́dún, Habib Alagbe, Madam Sajẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá yìí jẹ́ sinimá kan tí ó kọ́ni lọ́gbọ́n, tí ó kọ́ni lóye, tí ó kọ́ni ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún àwa tí a bá ti wo apá kìíní sinimá yìí. A fi ń tó yín létí wípé apá kejì sinimá yìí kò ní pẹ́ jáde, ṣùgbọ́n ẹ lọ wo apá kìíní sinimá yìí kí ẹ wo ẹ̀kọ́ tí ó kọ́ wa. Aṣoore àti ẹni tí wọ́n ṣe oore fún, kí ni nǹkan tí ó gbẹ̀yìn àwọn méjèèjì. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tí ẹ̀ ń wò wá àbí tí ẹ̀ ń gbọ́ wa, ẹ má gbàgbé láti tẹ subscribe button eléyìí tí ó wà ní ìsàlẹ̀ níbẹ̀ yẹn, nítorí pé eléyìí ni yóò fún yín ní àǹfààní láti má miss kété tí apá kejì sinimá Owó Ègún bá jáde. A ó máa fi tó yín létí lórí ìkànnì yìí, a ó sì máa sọ ibi tí ẹ ti máa rí wò, tí ẹ ti máa rí gbọ́ fún yín. Owó Ègún sinimá tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde ni, ẹ lọ wò ó. Ẹ ṣé púpọ̀, ẹ máa bá wa ká lọ.